Ah, mo kí gbogbo àwọn tí wọ́n lùgbàdì ikú nílùú Èkó láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Àwọn tí ẹ̀mí wọn bá ìṣẹ̀lẹ̀ Yorùbá Nation eléyìí tó wáyé nílùú Èkó láàárọ̀ yìí, mo kí wọn, mo sì kí àwọn ẹbí wọn a kú ìrọ́jú lápapọ̀. Ṣùgbọ́n èmi ò ní kéèyàn ọmọ bu mi o. Àdúrà tá a ṣe, kí ló dé tí àwọn èèyàn ń tako aṣàdúrà? Èmi mo kó àwọn èèyàn lẹ́yìn lọ sí Kútọnu láti lọ ṣàdúrà. Olúwa sì gba àdúrà wa. Mo kó èèyàn lọ sí Kútọnu. Mo lọ sílùú Kútọnu nígbà tí a ṣe ìsìkára tá a bẹ lọ́ndà yìí kan tí Ọlọ́run bá dẹ̀ sọ pé tí olóyè Sunday Igboho bá máa kó nínú ìgbèkùn tó wà ní Kútọnu o, àfi ká kó ní Nàìjíríà ká lọ ṣe àdúrà ní Kútọnu. Àdúrà tá a ṣe ní Kútọnu, àwa mẹ́tàlá ni mo kó, àwọn èèyàn mẹ́tàlá ni mo kó lẹ́yìn lọ sí Kútọnu. Small media lè jẹ́rìí sí, àjọ wà ń bẹ̀ ni. A lọ ṣe àdúrà. Ní Kútọnu. Torí kíni kólóyè ò lè bá kúrò nínú detention tí wọ́n wà. Ṣùgbọ́n nígbà tí à ń ṣàdúrà yẹn, à ń fi àwọn àdúrà kan kún. Kí náà làwọn àdúrà tá à ń fi kún? Ti àdúrà tá à ń ṣe. À ń ṣàdúrà pé k'Ọlọ́run bá ràn wá lọ́wọ́. K'Ọlọ́run bá ó gbé àwọn èèyàn yàtọ̀ sí èrò, ọ̀tọ̀ lèrò, ọ̀tọ̀ lèèyàn. A ní k'Ọlọ́run bá ó gbé wọn dìde. Kí ìrìn àjò yóò lè bá yá. Ọlọ́run bá wá ń gbé àwọn èèyàn dìde. A tó wá ń takò àwọn tí Ọlọ́run bá ń gbé dìde. Àwọn tí wọ́n pa nílùú Èkó lénìí, àwọn ló dùn mí fún jù. Àkọ́kọ́ náà, èmi fẹ́ jẹ́ kó yé gbogbo ayé pé àkókò tá a wà yìí, ọdún tá a wà yìí, kì í sọdún tá a sí rálì. Tí a bá fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀, ẹni tí ara rẹ̀ kọ, ẹni tára rẹ̀ ò bá kọ òdodo ọ̀rọ̀, ọdún tí a wà yìí kì í ṣe ọdún tí a máa ń ṣe rálì. A gbọ́dọ̀ rálì kọ́ ní kàn lọ́dún tá a wà yìí. Àkó tó yẹ ká ṣe rálì àṣe, àkó yẹn ti lọ. 2022 gbogbo rálì tá a fẹ́ ṣe kò yẹ kó kọjá 2022. Gbogbo rálì tó wù tá a bá fẹ́ ṣe kò yẹ kó kọjá 2022. Àwọn èèyàn pè mí lórí ọ̀rọ̀ rálì dé. Mo ní I happen to be the president of Mayon. Èmi ni president Mayon. Àwọn members mi béèrè pé bó ni rally. Mo ní kò sí ntọ́jọ́ rally. Ẹnìkan kan o 2023 yìí o, ẹnìkan kan ò gbọ́dọ̀ lọ sí rally. Ó dùn mí fún àwọn tí wọ́n pa l'Ékòó. Mo sì bá wọn kẹ́dùn. Mo bá ìdílé àwọn tí wọ́n pa l'Ékòó kẹ́dùn. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi ẹ̀mí àwọn èèyàn wa wéwu mọ́. Ẹ má pè fún rálì kankan mọ́ tí 2023 tó fi máa parí. Kẹ́nìkan kọ́ má pè fún rálì kankan mọ́. Sòfà tá àti ṣe rálì ní 2022. Sòfà tá àti ṣe rálì ní 2022. Wọ́n rẹ̀ bẹ́ẹ̀ sọ kankan fún alẹ́ ní tá a bá fi lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn t'Ọlọ́run bá gbé dìde. Tá a bá fi ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ara wa, ẹjẹ́ àṣiṣẹ́ pọ̀ àti yóò nítìrí ni o, àtolóyè Sunday Igboho ni o, àti bàbá Bánjí Akíntóyè ni o, ẹjẹ́ ká ṣiṣẹ́ pọ̀. Ẹ má jẹ́ àgbógun tẹnì kankan. Kí ló dé tá a fẹ́ máa gbógun ti yàn?
lópin ìgbà tá a bá ti ń gbógun tí yàn á níbi tá à ń rè. olóyè Sunday Igboho bàbá Bánjí Akíntóyè ẹ gbọ́dọ̀ gbógun ti ìyá onítìrí, ìyá onítìrí náà gbọ́dọ̀ gbógun tì yín. ẹ̀fọ́ kan kì í lé ẹ̀fọ́ láwo. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ sọ̀pọ́tà olóyè Sunday Igboho ẹ má gbógun ti ìyá onítìrí. àdúrà tá a ṣe òun ló gbà. àwa la ṣàdúrà mọ́ wa nú ẹni tó ṣàdúrà pé kọ́lọ́run ọba ó gbé ẹni tọ́lọ́run ọba bá máa lò táàfi tí Yorùbá nation tí ó fi tẹ̀síwájú kọ́lọ́run ọba ó gbé dìde. ikọ̀ ẹlẹ́nu 13 ẹni tọ́lọ́run ọba bá máa lò tí ilẹ̀ Yorùbá tí ó fi dúró mọ́ ṣàdúrà yẹn àwọn èèyàn wá ṣàdúrà yẹn á lọ sí ìlú Kútọ́nù. olóyè Sunday Igboho ọgbọ̀n sọ pé àwọn ọmọ sí máa lọ àwa sí ìlú Kútọ́nù pé àwa ṣàdúrà. wọ́n wà lórí program. olóyè Sunday Igboho gbọ́dọ̀ sọ pé àwọn ọmọ sí. a sì ní àwọn ẹlẹ́rìí owó tá a ná lọ́dún náà lọ́hùn nígbà tá a lọ sí prayer yẹn more than 600,000 naira òun la ná tá a fi sponsor ara wa lọ. àárín ara wa ní mílíọ̀nù láti dá a rẹ̀ sí àdúrà náà àdúrà ọlọ́jọ́ mẹ́ta àfojú kan oòrùn àti ra wa mọ́nulé pé àníṣe ẹ̀kọ́ lọ́wọ́ bá wa kó olóyè Sunday Igboho yọ nínú tọ́wà yìí kọ́dẹ̀ tún gbé àwọn èèyàn gidi dìde tájọ rìnrìn àjò yìí tí ìrìn àjò yóò fi yá. kí ló dé tọ́lọ́wọ́ bá wa gbàdúrà wa tó gbérú àwọn ìyá onítìrí dìde kí ló dé tá a fẹ́ máa takò wọ́n tọ́lọ́wọ́ bá tó gbé ẹlòmíì dìde lọ́la sáà tó takò. èmi ò ní kéèyàn ọmọ ṣe sóò against mi o èmi ò ní kéèyàn ọmọ bu mi ṣùgbọ́n Ọlọ́run bá sọ àyà kan náà Al-Qur'ani pé yá ayú alladhina amanu kú anfusakum wa ahlikum naron Ọlọ́run bá ní sọ ẹ̀mí rẹ protect your life and your family. Protect your life and your family. Ọlọ́run ní sọ ẹ̀mí rẹ. wà á gbé kéèyàn kan wá máa receive call yìí ẹni kọ́ ọ̀rọ̀ bá ti ń wọlé ẹ máa receive ẹ̀. àdúrà wa lọ́gbà Ọlọ́run ní ẹ ṣọ́ ẹ̀mí yín kẹ́ ẹ sì ṣọ́ àwọn ará ilé yín náà rọ̀ níbi iná wàkúrú annas wàlẹ̀ ìjà rọ̀ iná tó jẹ́ pé èèyàn àtòkúta láàfi máa kó. táwa bá gbé ẹ̀mí ara wa sọ níbi ewu kí ló dé táwọn máa fẹ̀mí àwọn èèyàn wa wéwu. àwọn tí wọ́n kú níbi rálì tọ́sẹ̀ lẹ́kọ̀ọ́ lénìí ó dùn mí afẹ̀mí wọn wéwu. afẹ̀mí wọn wéwu o afẹ̀mí wọn wéwu kò sí tí ń jẹ́ rálì kankan mọ́ sọ̀fà àtẹ̀ ti jẹ́ ká sí rálì ní 2022 rálì kankan kò gbọ́dọ̀ sí rálì kankan ní 2023. ibi tẹ́ ń kó wa lọ nìyẹn àwa náà dẹ̀ ti ń tẹ̀lé. tó bá jẹ́ pé kódà tó bá jẹ́ pé Tinubu lẹ fẹ́ ká dìbò fún ẹ bọ́ sí gbangba ẹ jẹ́ ká mọ̀ a máa tẹ̀lé yín ṣé bẹ́ẹ̀ yín ló lórí wa. any place ẹ bá ti ní ká máa lọ a máa tẹ̀lé yín. ẹ̀yin lórí wa ṣùgbọ́n o tí a bá sọ pé ní 2023 a fẹ́ ṣe rally any rally in this 2023 ìfẹ̀mí àwọn èèyàn wewu ni o ìfẹ̀mí àwọn èèyàn wewu ni lẹ́yìn rally eléyìí ẹ má jẹ́ ká tó pè fún rally kankan mọ́ 2022 ló ti yẹ ká ṣe rally 2022 ló ti yẹ ká ṣe rally.
bàbá Bánjí Akíntóyè mo gbà wọ́n as our leader. Olóyè Sunday Igboho aṣáájú rẹ̀ ni. Ìyá Onítìrí wọ́n gba ìyá Onítìrí náà bí aṣáájú rẹ̀. Tá a bá ti fọwọ́sowọ́ papọ̀ ẹgbẹ́ kò síbi tá à ń lọ. Tí a bá ti fọwọ́sowọ́ papọ̀ kò síbi tá à ń lọ. Òdodo ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. Tí a bá ti fọwọ́ kò sí ibi kankan tá à ń lọ. Rálì tá a bá ṣe báyìí kí ni tí rálì tá a bá ṣe báyìí kí ni tó fẹ́ mú jáde. Ó ṣe mí láàánú fún àwọn tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀. Ó ṣe mí láàánú fún àwọn tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀. Ṣé rí àwọn tí wọ́n kú Ọlọ́run ọba yóò bá mi kẹ́ wọn, yóò sì bá mi rọ àwọn fámìlì wọn, yóò bá mi rọ wọn lójú. Ṣùgbọ́n èmi ń sọ 2023 yìí rálì kọ́ ní kàn o, ká má tún ṣe rálì kankan mọ́ o, ká má tún gbé rálì kankan. Ẹ tán bá wá gbé rálì jáde o, èmi o ọwọ́ tèmi rè, èmi ò support any rally. Ẹni ó bá fẹ́ lọ rálì kó máa lọ o. Ọmọ ẹgbẹ́ mi yọ̀ kankan kò sì gbọ́dọ̀ lọ sí any rally. Ọmọ ẹgbẹ́ míyọ̀n kankan míyọ̀n mẹ́mbà kankan kò gbọ́dọ̀ lọ sí any rally. Ẹni ó bá fẹ́ lọ rally on his own ni, torí pé àákò rally ó ti kọjá. Àákò tó yẹ ká ṣe rally ti kọjá. Kì í sáà ṣe rí gbogbo nǹkan ló ní àkókò àti ìgbà. Tí a bá dẹ̀ ṣe tán láti ìyá Onítìrí yẹn ìyá yẹn ń sọ àwọn ọ̀rọ̀ tó ní làákàyè náà. Mi ò kàn máa rísìn tí àwọn èèyàn wa kan fi ń against ìyá yẹn. Èmi ò kì í sí ń di ọ̀tẹ̀ èmi ò kì í bá wọn dìtẹ̀ o. Pé bóyá mo wá ń sọ dáadáa nípa ìyá yẹn, ìyẹn ò sọ pé bóyá mo dalẹ̀ Ìgbòho mo ṣe kíníkan Ìgbòho. Ẹni ó bá fẹ́ sọ bẹ́ẹ̀ olóní ẹnu rẹ̀ kọ́ máa sọ. Ẹni ó bá ti gbé dáadáa dání gbogbo ohun tí ń bá ní ni màá fi support ẹ̀. Tí ẹ̀ bá ti gbé dáadáa dání. Ẹni abádẹ̀ ń fẹ́ àní fẹ́ kó sì ṣe. Ẹni abá fẹ́ àní fẹ́ kó ṣe kíni kó sì ṣe. Ẹni tá a bá nífẹ̀ẹ́ ẹni tá a bá fẹ́ràn àní fẹ́ kó sì ṣe. Ìyá yẹn sọ àwọn ọ̀rọ̀ kan
nípa bí ìrìn àjò yìí ṣe máa lọ tẹ́mi gẹ́gẹ́ gbọ́ tí mo dẹ̀ rí pé àwọn ọ̀rọ̀ yẹn ó make sense. Ìyẹn ìyá onítìrí wọ́n ìtajì tó ní pé bóyá ó ń ṣe mistake kọ̀ọ̀kan tá a máa kó òdodo ọ̀rọ̀ dànù kí ló dé. Wọ́n ìtajì tó ní pé bóyá kóyèrè èèyàn tá a máa rí pé òdodo lẹni yìí sọ tá a ní ẹ dákun ṣètò rí pé jóbìnrin ni. Ìyá wa Aisha ó fún ànábì ní làákàyè ó gba ànábì ìyá wa nígbà oṣù tó bá yọ má fi dáríwó lẹ̀. Nígbà táwọn ànábì wà lójú ogun ìdí tá a fi ní máa kó ọ̀rọ̀ obìnrin dànù lélẹ́yìí o ẹni máa ṣe àṣeyọrí nínú ayé o gbọ́dọ̀ máa fi ìmọ̀ràn obìnrin kó títí ẹ. Tá a bá ní torí pé bóyá ya ìjóbìnrin ojóbìnrin làwọn bóyá torí èmi ọmọ nísìnyí o táwọn èèyàn fi ń takò yáyò mẹ́ẹ̀mọ́ nísìn. Àwọn èèyàn kan náà àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ láàrin ìyá yìí àtolóyè Sunday Igboho àti bàbá. Àwọn èèyàn ni àwọn èèyàn ni kò yẹ kí wàhálà yìí ó tó yẹn. Àwọn èèyàn ni wọ́n ń dá wàhálà lẹ̀ àwọn ni wọ́n á rojọ́ ìyá yìí láburú fún olóyè àwọn ni wọ́n á rojọ́ olóyè náà fún ìyá yìí láì dá àwọn ni wọ́n á rojọ́ ìyá yìí fún bàbá láì dá àwọn ni wọ́n á rojọ́ bàbá. Ẹ dáàbò àwa ní tá à ń lọ sáà níbi tá à ń lọ. Ìyá yẹn ń sọ àwọn òdodo ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ìyá yẹn ń sọ àwọn analysis tá a fi lè gba orílẹ̀-èdè successfully tí ọ̀dẹ̀ ní mú ìtàjẹ̀ sílẹ̀ dání. Ó sọ̀rọ̀ náà èmi náà dẹ̀ listen mo ń gbọ́ gbogbo mo lè má sọ̀rọ̀ ìyẹn tí gbogbo àwọn èèyàn ń sọ lórí social media ni mo ń gbọ́ ni mo dẹ̀ monitor. Ṣùgbọ́n inú títí wa ò ní dùn kí àwọn èèyàn wa kán máa fi ẹ̀mí wọn kán lọ máa pa àwọn èèyàn torí pé afẹ́ gba ilẹ̀ yes I need òmìnira afẹ́ gba òmìnira wù wá kódà táwọn èèyàn ò bá tiẹ̀ bá òmìnira tí bá tiẹ̀ máa kú lórí pé afẹ́ gba òmìnira kì í ṣerú rálì kì í ṣerú ọ̀nà yìí ẹja plan ẹja replan. Mi ò sọ pé yáyìn ò láṣìṣe tó ṣe kò sẹ́ni tó pé inú ayé bí yáyìn ṣe láwọn mistake tó ń ṣe bẹ́ẹ̀ ló ní kálukú náà láwọn mistake tó ń ṣe include ta ni ò kí ń ṣe mistake. Ìyá ilé láwọn mistake tó ṣe á pè á correct ẹ̀ rí tí ọba dẹ̀ take into correction ṣé gbogbo ẹni sọ̀rọ̀ lórí social media là ń rí correct ni. Ọ̀pọ̀lọpọ̀ wa tí ń tàn sọ̀rọ̀ lórí social media tẹ́ ẹ bá correct ẹlòmíì ṣe bí èsì ọ̀rọ̀ ní òtún lọ ṣe níjọ́ kejì àjìtórí rẹ̀ apá wọn ni. Òdodo ọ̀rọ̀ pé méjì o ìwọ tó bá ní ẹ ti máa stand àfà ó ti mọ̀ náà nù ìwọ tó bá sọ pé àfò stand fẹ́ ní kankan ní tó bá wẹ lẹ́nu ní kò sọ ní tó bá wẹ anybody ló lè sọ lórí tí mo ń sọ yìí. Ní tó bá wù ẹ́ any place anything ọ̀nà tó bá wù ẹ́ ló lè táàmù ogun tí mo sọ yìí sí ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ kò pé méjì. Rálì kan ní kàn láàkó tá a wà yìí. Rálì kan ní kàn ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ wà lórí live ṣé ń gbọ́ mi tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ẹ bá mi tẹ yes tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ẹ bá mi tẹ yes. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí live ṣé ń gbọ́ mi tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ẹ bá mi tẹ yes. Ẹ̀yin tẹ́ wà lórí live tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi tẹ yes.
àwọn kan ní bàbá ò pè ìyá, ìyá ò pè bàbá. Ẹ fọ̀rọ̀ pípé lẹ̀ kí ni ń jẹ bẹ́ẹ̀ nìkan ọba pẹ́ nìkan iṣẹ́ tó ní kálukú ti ẹ̀rán ojú ká máa pera wọn lọ. Bàbá ò pè ẹ dákun kí ni wàhálà tiẹ̀ lórí pé ìyá onítìrí ò pè bàbá kí tó yẹ kí ni tó fẹ́ gbà ń bẹ̀. Bàbá ò pè ìyá, ìyá ò pè ìyá ò pè bàbá kí ni tó fẹ́ bẹ̀ sí ìyẹn ni ibi tá ń lọ. Ọ̀rọ̀ rírùn àwọn ọ̀rọ̀ kan bẹ ọ̀rọ̀ rírùn wọ́n dẹ̀ mò ń gbọ́rọ̀ yẹn ìyá ò pè bàbá torí kí nìyẹn torí kí ni kí ló fẹ́ máa pè wọ́n fún kí ni bàbá fẹ́ máa pè fún nígbà tí ọba jí ìsásíyọrí kí ló fẹ́ máa pera wọn fún tọ́ba tó time láti pera wọn wọ́n á pera wọn. Ìyá ò pé ọ̀rọ̀ rán ìyá ò pé ìyá yẹn ò pé bàbá ìyá yẹn ò pé bàbá bàbá ò pé ìyá kí ni títí ẹ kí ló fẹ́ gbà náà pé ìyá ò pé bàbá kí ló fẹ́ gbà náà pé bàbá ò pé ìyá a ní ẹ jẹ́ kí ogun omi láì bá ṣe papọ̀ kò sáṣe yọrí òdodo tí mẹ́mẹ́ nìyẹn ńlọ́jẹ́ káwọ̀ dákẹ́ adákẹ́ afọwọ́lẹ́rán àwọn òbí tẹ́ fẹ́ bá já ni tẹ́ bá rò pé lè dá ṣe ń kálukú ọmọ ṣe tẹ́ bá rò pé lè dá ṣe ẹ máa ṣe kẹ́ orí tó máa já sí. Ìyá ò pé bàbá bàbá ò pé ìyá kí lẹ fẹ́ gbà mí gbogbo yẹn kí lẹ fẹ́ gbà mí gbogbo yẹn kí lẹ fẹ́ gbà mí gbogbo yẹn so tó ní tìrí kájẹ ká gbé onítìrí sẹ́gbẹ̀ kan tẹ́lómi náà bá jáde tó náà bá tún gbé àwọn nǹkan kan mé ẹ dákun ṣe àtúndójú ìjà kan yẹn tẹ́lómi bá tún jáde tó náà lóun tó fẹ́ tèkì àwọn páàtì àtúndójú ìjà kan yẹn kí ló dé kí ló dé àkó tí wọ́n fìksì rálì tí wọ́n ṣe yìí sí tó bá lọ jásí pé mẹ́mọ̀ pé wọ́n fìksì rálì sẹ́ni ni èmi ò ti jáde máa ti máa pariwo pé rálì yẹn kì í ṣe àkó tí ó yẹ ká ṣe rálì náà gbé sí rálì bí rálì bá máa take place nísìnyí after 2023 rẹ bó ṣe rí nìyẹn any rally tó bá máa take place báyìí after 2023 election ni. After 2023 election ni yìí ṣe ó di 2024 gbogbo 2023 yìí rally inú 2023 ó léwu gbogbo rally tí ń bẹ́nu 2023 yìí ó léwu ẹ má jẹ́ kẹ́nìkan kan ó tì ẹ má jẹ́ kẹ́nìkan kan ó tì a fẹ́ gba Yorùbá nation lóòótọ́ ọgbọ́n àti làákàyè ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ láti gbà á. A fẹ́ gba Yorùbá nation àfọgbọ́n kan àfàgbọ̀n kan gbogbo ẹni tó bá gbọ́n tó lẹ́lòmí ọ̀gbọ́n àwọn òbí tó gba tiẹ̀ ọjà sí ẹni èèyàn kan kì í gbọ́n tán mo ń sọ ìtàn kan lọ nípa pé àwọn kan sọ pé obìnrin ni kí ló kó obìnrin bóyá torí pé ìyá yìí ó jẹ́ obìnrin ló jẹ́ ká máa take care for granted bóyá torí pé ó jẹ́ obìnrin ló jẹ́ ká máa take care for granted lójú ogun ànábì wà lójú ogun lọ́jọ́ kan ogun yìí ẹni bá fẹ́ sáré máa ṣe sínú ni tó ní láàkáyì ni ẹ máa kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tí mò ń sọ ànábì wà lójú ogun Jìbìrìlù wá bá ànábì pé ìntẹ́ fi lè ṣẹ́gun lójú ogun tẹ́ wà yìí ó ní kó pàṣẹ kó sọ fún gbogbo àwọn sàbẹ̀ rẹ pé kí gbogbo wọn máa fárun orí wọn ànábì wá bọ́ta ó wá lọ bá àwọn sàbẹ̀ pé ẹ̀yà ẹ máa fárun orí yín gbogbo yẹn máa fárun ọkàn wà náà àbádá ànábì lóhun láwọn tára ti kan àwọn tó ti jago tó ti rẹ̀ wọ́n ara ti kan wọn àdá ànábì lóhun bínú ṣe bí ànábì Muhammad nìyẹn lọ́ba wọnú ilé lọ́ba bínú wọnú ilé nígbà tó máa wọnú ilé ìyàwó Aisha
ó rí i pé ojú ànábì ọkọrẹ lọ́wọ́ inú ń bí ó wá béèrè lọ́wọ́ ànábì pé kí ló dé kí ló fà á kí ló dé tójú yín kọrẹ lọ́wọ́ báyìí ó ní mò ń bá wọn ọmọ ogun mi sọ̀rọ̀ wọn àtẹ̀ láṣẹ mi wọn dá mi lóhùn. ìyàwó Aisha wá sọ fún ànábì lọ́jọ́ náà lọ́hùn pé ọkọ mi ó yẹ jáde ẹ̀yin náà ẹ kọ́kọ́ lọ́ọ́ máa farun orí yín tẹ́ ẹ bá ti ń fa ẹ rí i pé àwọn sàbẹ̀ náà lọ́ọ́ máa farun orí wọn. ànábì wá jáde ọba pe ẹnìkan nínú àwọn sàbẹ̀ ọba ní kó máa bóun farun bí wọ́n ṣe rí i pé ànábì ń farun báyìí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní farun ni. ìmọ̀ràn obìnrin òun ló jẹ́ kí ànábì ó ṣàṣeyọrí lójú ogun yẹn ìmọ̀ràn obìnrin ìmọ̀ràn Aisha tí ànábì tẹ̀lé. ẹ má wò pé ìyá ìjóbìnrin lásán lásán o ẹ má wò pọ́ jẹ́ obìnrin lásán lásán ìfọwọ́sowọ́papọ̀ ló lè mú wa débi tá a lọ tẹ́ bá wá sọ pé kì í ṣe ìfọwọ́sowọ́papọ̀ ó ní ẹ máa dá ṣe kẹ́ẹ̀ká wo ibi tí yọ̀ọ́ mọ̀ já sí òdodo ọ̀rọ̀ kò pé méjì bí sọ àwa la ṣàdúrà pé kọ́lọ́run ó gbé àwọn èèyàn tí wọ́n á kún ìrìn àjò yìí lọ́wọ́ àfọ àwọn Abdul-Jalil wọ́n bẹ lórí social media wọ́n lè jẹ́rìí sí odidi ẹran oríṣi mẹ́ta la fi ṣe sàárà rẹ̀ ẹran oríṣi mẹ́ta òun la fi ṣe sàárà rẹ̀ àṣírí ọ̀rọ̀ tí ó yẹ kí n tú ni mò ń tú fún yìí ṣùgbọ́n tá àkókò ọ̀rọ̀ ọba tí ì tó àkí ń sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tí ń bẹ nípamọ́ ó ní mo sọ fún yìí díẹ̀ nínú ọ̀rọ̀ ní mo sọ fún yìí odidi ẹran mẹ́ta òun la fi ṣe sàárà lórí pé kọ́lọ́run ọba kó máa bá wa fi sọ rẹ̀ sọ olóyè Sunday Igboho kó sì tún bá wa gbé àwọn èèyàn takuntakun bí olóyè àti àwọn tí takuntakun wọn tún máa ju tàwọn olóyè lọ kó bá wa gbé wọn dìde lórí ìrìn àjò yìí kó lè bá yá wa. kó lè bá yá wa tọ́lọ́wọ́n bá wá gbé onítìrí dìde tó tó gbé àwọn èèyàn méjì dìde tó tó gbé àwọn èèyàn méjì dìde yàtọ̀ sí onítìrí tọ́lọ́wọ́n bá tó gbé àwọn èèyàn méjì dìde ẹ̀rọ àkọsíjà náà láàmú ọjà sáwọn bàbá wa náà nítorí pé kò pé bàbá ò pé tí ó bá pé bàbá ẹ pátì ẹ fi sílẹ̀ sẹ́gbẹ̀ kan kọ́ máa ṣiṣẹ́ yẹn lọ tó bá tà kò tí ọ máa pé bàbá yóò pé bàbá. a sì rally ṣùgbọ́n gbogbo nǹkan ló ní àkókò tó yẹ ká sí rally ó ti kọjá o òdodo ọ̀rọ̀ tẹ́mi wá sọ nìyẹn ẹ má jẹ́ ká tún pè fún rally mi mọ́ for now if there is another strategy another way oníkẹ́ ẹ jẹ́ ká let us come together and strategize. Let us come together and strategize. Pípé rally lákòókò yìí ìfi ẹ̀mí àwọn èèyàn wewu ni o ìfẹ̀mí àwọn èèyàn ṣòfò ni o ẹ̀mẹ́ tó ti lọ lé nínú ìsìn kò sí dá padà mọ́ o ẹ̀mẹ́ tó ti lọ lé ní kò sí dá padà mọ́ o. Pípé rally láàkó yìí ó léwu o pípé rally láàkó yìí ó léwu o ó léwu o ó léwu o so nẹ́tíwọ̀kì yẹn ò dáa when next àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ but nẹ́tíwọ̀kì yẹn
kò stable kò wá òkè nẹ́tíwọ̀kì ọ̀dà so màá sì tún màá tún padà wá ó lè jẹ́ ní ó sì lè jọ́la mo fẹ́ sọ àwọn òdodo ọ̀rọ̀ kan fún àti ń bẹ nínú ìrìn àjò tí ń bẹ nílẹ̀ yìí àwọn òdodo ọ̀rọ̀ ń bẹ nílẹ̀ àwọn òdodo ọ̀rọ̀ ń bẹ tí mo fẹ́ sọ àwọn òdodo ọ̀rọ̀ ń bẹ tí mo fẹ́ sọ ṣùgbọ́n máa padà wá ó lè jẹ́ ní ó lè jọ́la so ọlọ́run ọba yóò ṣe dáadáa fún wa ṣùgbọ́n tí mo kàn fẹ́ sọ fún wa pé gbogbo àwa tí rálì lílọ láàkó yìí ó léwu ọmọ ẹgbẹ́ mi yọ muslim kankan